fàjà màmá ẹ̀ ló. Ó yá yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ àkàrà onítìrẹ bá wàrà àti mú. Yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ àkàrà onítìrẹ bá wàrà àti mú. Yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ àkàrà ọ̀jẹ̀tìrẹ bá wàrà àti mú. Yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ àkàrà onítìrẹ bá wàrà àti mú. Ó yá náà onítìrẹ làwa ń bá aṣọdún. Onínúure àti pé oníwàre àtìrẹ làwa ń bá tayò. Onínúure. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ìlú Ìtiré, mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi Alhaji M.A. Yusuf, mo wá dúpẹ́ lọ́wọ́ ẹni tó jẹ́ àkọ́bí bàbá mi Àbíkẹ́ ìyámọ̀dé ìlú Ìtiré, torí pọ̀tà gbógun púpọ̀ Ọlọ́run ò gbà ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ̀jẹ̀ Ìtiré, mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ọmọ. Aráyé ẹ bá wa yọ̀, ẹ bá wa yọ̀ ayọ̀ ayálé ayálé wa o. Ọdún Ègún ti dé. Aráyé ẹ bá wa yọ̀. Ọdún Ègún ti dé. Ọgbẹ́yẹmí Aráyé ẹ bá wa yọ̀. Ẹ bá wa yọ̀ ayọ̀ ayálé wa. àkàmọ́ ọdún Ègún ti dé. Màrìwò ẹ̀ wó yáyà. Ọdún Ègún ti dé. Aráyé ẹ bá wa yọ̀, ẹ bá wa yọ̀ ayọ̀ ayálé. Ayálé wa. Ọdún Ègún ti dé. Aráyé ẹ bá wa yọ̀. Ọdún Ègún ti dé. Aráyé ẹ bá wa yọ̀. Ẹ bá wa yọ̀ ayọ̀ ayálé wa. Àdúgbò mọ́júbà bàbá ọmọ níṣe. Ìbà fún Elédùmarè ọba kọ́dá ọba ṣẹ̀dá. Ọba tẹ́sánmọ̀ bí ẹni tẹ́ni atẹ́lẹ̀lẹ̀ bí ẹni táṣọ́bọ̀ra. Ẹni tó mọ̀ mí ẹni tó mọ̀ mí tó ti mọ̀ ti máa jẹ́. Bàbá Ọdún Ègún ti dé. Màrìwò ẹjọ́ ẹ̀yọ̀. Ọdún Ègún ti dé. Aráyé ẹ bá wa yọ̀, ẹ bá wa yọ̀ ayọ̀ ayálé. Ayálé wa. A bá sọ fún wọn àánú wọn náà sì èyí tá a ṣe lè ní àwọn tó wá létí ọ̀pọ̀ gan lórí pé ìṣẹ̀ṣe là ń ṣe àfẹ́kù parẹ́ tó bá wà lókèrè tó bá ń wá tó bá ń bá àgbélárugẹ inú wa dùn. Tẹ̀sẹ̀ o. Ẹ̀mí wọn ò gbé. Ẹ pariwo rọ́lẹ̀ ń pa, èké lẹ̀ ń ṣe, irọ́ lẹ̀ ń pa, èké lẹ̀ ń ṣe, afọ́jú ò lè máa rọrùn sẹ́ o. Irọ́ lẹ̀ ń pa. Èké lẹ̀ ń ṣe, Irọ́ lẹ̀ ń pa. èké lẹ̀